Wàá rẹ̀ sílẹ̀. Kò sí àǹgì tiẹ̀ ní tó fi ń ròdù ní tó ń sì kìkì báyìí. Ó yá lọ. Tẹ̀síwájú sílẹ̀. Koikimedia bring God closer to your doorstep. Bó ṣe ń lọ nílùú Abẹ́òkúta níbi táwọn obìnrin ti jáde wípé nǹkan tí àwọn Fúlàní ṣe fún wa nílẹ̀ Yorùbá wípé àwọn ò fara mọ́ sí ayé ẹ̀. Bó ṣe ń lọ nílẹ̀ Abẹ́òkúta lélẹ̀ o níbi tí àwọn obìnrin àgbáyé tí wọ́n ti jáde wípé bó ṣe ń lọ nílẹ̀ Yorùbá no security no food no good future wípé bó ṣe ń lọ kò tẹ́ àwọn lọ́rùn mọ́ sí à ń yẹ. Ẹ jẹ́ ká jáde. Àwọn kọ̀ọ̀kan ló wà ní mọ́tò ṣé ẹ kọ́ bọ́ọ̀lẹ̀. Ẹ̀ tó bá ti rẹ̀ ó rẹ̀ wọ́n ni ẹ̀ tó bá rẹ̀. Ẹ nà. Wọ́n ní kápẹ́lì papọ̀, wọ́n ní kápẹ́lì papọ̀. Ó yàtọ̀ sí pé ó yàtọ̀ sí pé wọ́n yà wọ́n papọ̀. Wọ́n máa bọ̀. Irọ́ wọn ní láfẹ́ wá kí ọmọ ẹ̀ bá bá mi sọ̀rọ̀. Wọ́n ní láfẹ́ wá nígbà tó ní dàpọ̀ wà ní rí àkókò. Koikimedia bring the world closer to your doorstep. Gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ dìde, ìyà táwọn Fúlàní fi ń jẹ wá yìí ti tó àgbẹ̀ ò lè lóko mọ́, ìpakúpa náà ń pa wọ́n. Ẹ wá wo fọ́tò níbi tí wọ́n ti lọ pa gbogbo àwọn àgbẹ̀ sóko. Ẹ gbà wá, èyí tí wọ́n bá ń gbọ́nù wọn wọ́n máa kidnap. Abẹ́ ń ro gbogbo àwọn abiyamọ ọmúbọ pàápàá ó ń ro wá o àjàbíjáde. Koikimedia bring the world closer to your doorstep. Ìbẹ̀rù bọ́jọ́ lóníkàlùkù ní gbé nínú ìlú. Abẹ̀yẹ ni gbogbo ẹ̀yà abiyamọ ẹja ìjẹ̀dẹ̀ lọ́pọ̀lọpọ̀ wa. Ẹ jẹ́ ká jọ gbọ́ wá sókè fún àwọn aláṣẹ kí wọ́n lè pèsè àgbẹ̀ fún wa. Ìbàdàn pàjù. Ó tó gé. Koikimedia bring the world closer to your doorstep. Koikimedia bring the world closer to your doorstep. Sí à ń yẹ bó ṣe ń lọ nílùú Ogun State, ìlú Abeokuta, tí àwọn obìnrin tí wọ́n ti jáde wípé nǹkan tí àwọn Fúlàní tí wọ́n fi ojú wa rí nílẹ̀ Yorùbá wípé àwọn ò fara mọ́. Ẹ wò ó, àwọn obìnrin ló jáde yìí. Ṣé ìbàdàn máa gbà kọjá yìí? Ṣé ìbàdàn máa gbà kọjá yìí? Ẹ ká máa bóyá ẹ ká máa lọ bẹ́ẹ̀. Wọ́n kọ́ fẹ́ kọ́ báyìí. Díẹ̀ jọ díẹ̀ àti rìn jù díẹ̀. Sọ alẹ́ pọ̀ dáadáa.
rí nílẹ̀ Yorùbá wípé ó ti tó gẹ́ sí à ń yẹ̀ bó ṣe lọ ní ìlú Abẹ́òkúta lẹ́ ń wò yẹn ẹ bá a ṣe ẹ̀jọ́. Kí nìdí tá a fi dìde? Bí Fúlàní ṣe ń pa wá nípakúpa ó tó gẹ́. Àgbẹ̀ ò lè lóko mọ́ o. Gbogbo abiyamọ ìyà tí abiyamọ ń jẹ lórí ọmọ kì í ṣe kékeré. Àwọn àgbẹ̀ ò lè lọ sóko. Ìpakúpa náà ń pa wọ́n. Tọ́ba mágbẹ́ obìnrin wá kọ́kọ́ bá wọn sùn kí wọ́n tó wá dún wọn bí ẹran. Ìdí nìyí tá a fi jáde. Gómìnà wa, bàbá wa, ọlọ́lá jùlọ, Prince Dàpọ̀, Abíọ́dún, ẹ ṣàánú wa o. Ẹ bá wa ké gbàǹjarì, ẹ bá wa ké gbàǹjarì, ẹ bá wa bọ́lá ọmọ lórí òde sọ̀rọ̀, kí wọ́n ṣàánú wa. Gbogbo onúgbò rìsáàfù wa pátápátá. Ibẹ̀ gángan làwọn kan lọ̀rọ̀ sí ìwà o. Ibẹ̀ làwọn Fúlàní ń gbé o. Ibẹ̀ náà ti jáde wá ṣọṣẹ́ o. Fún gbogbo wa nínú ìlú o. Ẹ gbà wá. Ẹ má sáré pẹ̀lú àwọn ẹ̀kọ́ lọ. Àwọn tó ń bọ̀ mama ẹni sùn ẹ̀rín ẹni sùn. Ó máa everybody o díẹ̀. Ẹ má wọrí ẹ fi wọ́n lẹ̀ ọ fẹ́ lọ mẹ́yàn mọ́lẹ̀ lẹ́yìn má wọrí ṣé ẹ má wọrí ẹni sùúrù a máa bá wọn bẹ̀ ẹ̀yin má wọrí ọ máa mú ọmọ lẹ̀ ẹ má wọrí. Ìpànìyàn yìí ti pọ̀ jù. Abẹ́yìn ẹ bá wá pèsè ààbò fún àwọn ògo ọ̀la wa, fún àwọn ọjọ́ ọ̀la wa, fún àwọn àgbẹ̀ wa. Àwọn àgbẹ̀ wa ò lè lọ sóko mọ́ o, wọn ò lè dáko mọ́. Ìwọ̀nba àwọn tó tún dáko. Gbogbo ìpàdé ọmọ pátápátá la jáde wá bá o. Ẹ jẹ́ kájọ jàjà yìí o. Koikimedia bring the workplace at your doorstep. Ẹ jẹ́ kájọ pé bàtàrè. Fún gómìnà wa, ìgbàgbọ́ta táwọn Fúlàní ń gbọ́ wáyé jù. Gómìnà wa, ọlọ́lá jùlọ, ọmọọba Dàpọ̀, Abíọ́dún, ẹ gbà wá o. Ẹ gbà wá o. Ti dé o. Ẹ gbà wá gbogbo rìsáàfù wa pátápátá ní gbogbo àwọn Fúlàní ìgbé. Ìgbà púpọ̀ náà ń bọ̀ wá àgbẹ̀ wa o. Ìgbà púpọ̀ náà ń bọ̀ wá àgbẹ̀ wa o. Wọ́n tún fi màálù gbogbo wọn. Ẹ ṣàánú wọn gbà wá. Ìdí ni táwọn ọ̀gá wọn fi dìde náà fi jáde o. Ẹ ṣàánú wa o. Bàbá wa, ọlọ́lá jùlọ, Prince Dàpọ̀, Abíọ́dún, ẹ gbà wá ìyìnlá kígbe wá bá ìyìnlá ké sí lọ́rùn ẹ ṣàánú wa o. Ẹni tó tó ní ìgbà, ẹni tó tó ní ìgbà ló yẹ ká fọ̀rọ̀ lọ o. Ìdí ni ìyá fi dé bàjáde wá bá yí o. Oníkà dúró. Bàbá wa, ẹ ṣàánú wa o. Ẹ bá wa dàwọn ẹ̀ṣọ́ aláàbò. Wọ́n ní máa sọ. Ẹ gbà wá o. Ẹ bá wa dàwọn ẹ̀ṣọ́ aláàbò. Sínú gbogbo ìsáàfù wa ṣàánú wa. Fúlàní pa wá tẹ́ o. One voice. So that message wa dey clear dada. Ẹnìkan.
Mo kí gbogbo ẹ̀yin abiyamọ pátápátá gbogbo ẹ̀yin bàbá ọlọ́kùn bàbá wa tẹ́ wà ń bí. Bàbá wa ọlọ́lá jùlọ Prince Dàpọ̀ Abíọ́dún Akínyó akẹ́gbàjáde wà báyìí nì pé kẹ́ ẹ gbà wá ìpakúpa táwọn Fúlàní ń pa wá ẹ gbà wá ẹ ṣàánú wa ẹni tó tó ní ìgbà ló yẹ ká fọ̀rọ̀ lọ ẹ tó wá gbàdá ṣe wá fọ̀rọ̀ lọ yìí ẹ bá wọn sọ fún bàbá wọn olódò tẹ ipe kí wọ́n da gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò sínú gbogbo rìsáàfù wọn pátápátá ibẹ̀ ni àwọn Fúlàní ń gbé ibẹ̀ lọ fi ṣeré ibẹ̀ lọ gbé ibẹ̀ lọ ti wá ṣọṣẹ́ oríṣiríṣi nínú gbó wa wọ́n máa wọnú oko wọ́n máa pa gbogbo àwọn àgbẹ̀ èyí tí wọn bá pa ṣe lọ́ máa kidnap ẹ̀ wọ́n máa béèrè 10 million wọ́n máa béèrè 20 million wọ́n béèrè 150 million ẹ gbà wá ǹjẹ́ táwọn àgbẹ̀ yìí bá ní owó tí wọ́n béèrè yìí kí ló fẹ́ lọ ṣe lóko wọ́n ti wọ́n gógógó gbogbo àwọn ọ̀dọ́ náà jáde wọn ò ríṣẹ́ ọ̀dọ́ gbogbo ọ̀dọ́ ti di yàwúyàwú lọ sí gbòòrò ọ̀dọ́ ọkùnrin àwọn ọ̀dọ́ tó jọkùnrin wọ́n ti di yàwúyàwú àwọn ọ̀dọ́ tó jóbìnrin wọ́n ti di olóṣó sí gbòòrò ẹ gbà wá bàbá wa ọlọ́lá jùlọ Prince Dàpọ̀ Abíọ́dún akẹ́gbàjáde wà báyìí nì ẹ jọ̀ọ́ ṣàánú wa ẹ ṣàánú wa ẹ bá wa dà àwọn ẹ̀ṣọ́ aláàbò sínú gbogbo wa pátápátá ẹ gbà wá Ìṣàgámù ní sáìdì ìtajẹ́jì ó ti dàrú jẹjẹ wọ́n dáná bẹ́ẹ̀ wọ́n pa àwọn èèyàn wọ́n kidnap ìjòhùn káàkiri gbogbo ọgbà ìgbogbo tó wà lọ́ba títí dé kí lórúkọ ìpolówóta olódó ọ̀dẹ́dá kílà wọn ò lè ní oko mọ́ gbogbo ìgbèríko tó wà Ṣàgámù gbogbo ìgbèríko tó wà ní Ìjẹ̀bú Òde gbogbo ìgbèríko tó wà káàkiri wọn ò lè ní oko mọ́ ẹ gbà wá ẹ̀ṣọ́ ààbò láfẹ́ ààbò kí gbogbo mọ́dẹ̀ lè dẹ̀rọ̀ ẹ ṣàánú wa àwọn abiyamọ abẹ́ ń ta wá ọmú ń ta wá ẹ gbà wá lọ ṣe jáde ìyà yìí ti pọ̀ jù àjèjì kí gbónílẹ̀ dulẹ̀ ní gbogbo àwọn àjèjì ti lé wa pa lórí ilẹ̀ wa ẹ jọ̀wọ́ ẹ má wò wá rọ̀ báyìí àwa yìí náà lẹ joyè lé lórí àwa náà la dúró sí yìí àwa náà la gbé yín wọlé bàbá wa àbọ̀bá bí ọmọ nìyí abiyamọ tó ń gbàgbé ọmọ ta nìyí ẹ dìde àwọn ẹ̀ṣọ́ aláàbò ẹ bá wà dà wọ́n sínú igbó wa. ẹ sẹ́yìn. Salamu alaikum na gaishe ba mutane na daga Abíọ́dún da Allah dan ya Rasulullahi mu roke ka ne muna da mutu kadan mutanen mu suna dan kashe mu a cikin gona ba za mu yi a cikin gona ba in za mu je cikin gona ba za su yadda su je gona ba kowa ba su da mutane da yawa ne ba su da mai gida kuma kamar yadda kuka gani yanzu sun kashe
kashe mai gidana cikin gona mun sun kashe mai gidana cikin gona ga yara ga kowa ba wanda yake kula da mutane da ba biya dun mutan kasa da yi ne shi yasa muka zo muka same ka nan da ba dun da ba biya dun da Allah da annabi ka ba mu da ne za su dinga kula da mu mata ba mu da yara ga yara mu ba su da aiki kuma wannan wuyan ya riga ya yi mai yawa da ba biya dun da Allah ka mu da abin da suka yi mana yawon da ya yawa da Allah mun roƙe ku ne fa da ga biya muna roƙon ka ne fa ka san kai za ka diya dole sai ka yi mana tunda mu mata kenan muna shan wuya ka mu doki ciki daga ciki yaro zai fita daga famarwan zuwa ka famarwan shiya sai dai su ba aiki kuma mun suka fita ba za su samu aiki ba suna kashe mu Koikimedia bring God closer to your doorstep. Yan sanda ne, sojoji ne, su fita su je cikin gona, za su wanda suke kashe mutane, za su gane suke kashe mutane. Da babi yadu muna roke ka, da Allah dan ya Rasulullahi, kai mun mutanen magana, ka tunanin mutanen yan mata suna can wuya cikin duniya wannan, ba za mu iya ci abinci ba. Aki bàbá wa, ọlọ́lá jùlọ, ọmọ ọba, Dàpọ̀ Abíọ́dún, gbogbo àwa abiyamọ, àwa abàyín o, abẹ̀yìn, àti ẹ̀yin, àti dẹ́bùtì yín, kí ẹ bá wá ṣe ètò ààbò sí gbogbo ìgbèríko wa, àwọn àgbẹ̀ wa, wọn ò lè lọ sóko mọ́, àwọn bàbá wa, wọn ò lè dáko mọ́, àwọn tó ń tún gbìyànjú láti dáko, wọ́n tún fi ẹran màálùú já oko wọn, àwọn tó bá sọ̀rọ̀ nínú wọn, wọ́n fi ìbọn AK-47, wọ́n fi pa wọn sóko, wọ́n tún gé wọn kélekèle, abẹ̀yìn ni gẹ́gẹ́ bí aláṣẹ ẹni tó tọ́ ní ìgbà ló yẹ ká fọ̀rọ̀ lọ. A mọ̀ pé abiyamọ ni yín, a mọ̀ pé ètò òlú náà ń ṣe, a kí yín fún iṣẹ́ takuntakun, gbogbo aládùúrà orí ipò tẹ́ wà yìí, ẹ̀mí yín náà fi lò ó nígbà tẹ́ bá ṣe tán, tẹ́ bá sọ̀kalẹ̀, ẹ ò ní kú kú òjijì o. Gbogbo làálàá tẹ́ ẹ ṣe, ẹ̀yin náà lẹ́ ó jèrè rẹ̀. Gbogbo àwa abiyamọ, àwa abàyín, àwa abẹ̀yìn ni ẹ dákun ẹ dábọ̀, ẹ bá wa pèsè ààbò. Ààbò, ẹ bá wa kó gbogbo àwọn elétò ààbò lọ sí gbogbo ìgbèríko wa. Òṣò ń jẹ nínú ìlú o, ebi ń pawó o, wàhálà yìí ti pọ̀ jù, àti ratalọ́jà, oògùn ní ìrẹsì, owó gógógó, gàrí òṣètò, arúgbó nílé ìwé, wọn ò ríṣẹ́ fi ṣe, wàhálà abiyamọ ti pọ̀ jù, ẹ jẹ́ káwọn abiyamọ jèrè ọmọ, ọ̀pọ̀lọpọ̀ ń ṣiṣẹ́ alábàárù, kọ́mọ tó relé ìwé, wọ́n kàwé tán wọn ò ríṣẹ́ fi ṣe, ọ̀pọ̀lọpọ̀ ń ṣe yahoo yahoo, ọ̀pọ̀lọpọ̀ ọmọ yahoo plus, a ò fẹ́ rú eléyìí láàrin àwùjọ wa, a ò fẹ́ káwọn ọmọ wa di ìdàkudà, a ò fẹ́ káwọn ọmọ wa di terrorist, a ò fẹ́ káwọn ọmọ wa bọ́ sọ́wọ́ àwọn ajínigbé, a nílò ètò ààbò tó péye, abẹ bàbá wa, gómìnà wa, ọlọ́lá jùlọ, ẹni ọ̀wọ̀, Dàpọ̀ Abíọ́dún, ẹ ṣàánú wa o, gbogbo àwọn ọmọbìnrin wa, wọ́n ti di olóṣó tán, ẹ bá wa bá bàbá wa, pírẹsidẹ̀ntì wa, Bọ́lá Ahmed Tinubu, ọmọ olódòdó, ẹ bá wa bá wọn sọ̀rọ̀ kí wọ́n pèsè ààbò fún wa, abẹ̀yìn ni o, gbogbo àwọn abiyamọ, abẹ̀yìn ni. Mo kí ìyá wa, ẹnjìníà Noimot Abiodun, Noimot Salako,
mo mọ̀ pé ẹ máa gbóhùn wa báyìí. Mo fẹ́ kí ẹ bá wa jíṣẹ́ fún bàbá wa Prince Dàpọ̀ Abíọ́dún nítorí wípé abiyamọ kì í gbẹ́kùn ọmọ ẹ̀ kó má ta ti wèrè. A ti wá sunkún wá bá yín báyìí wípé ìyà tí à ń jẹ lórílẹ̀-èdè wa ó ti pọ̀ jù. Eku òkè bí eku, ẹyẹ òdú bí ẹyẹ, ọmọ ènìyàn ò fọhùn bó ṣe yẹ kó fọhùn. Kò sóúnjẹ mọ́, oko ò ṣe é lọ, ọjà ò ṣe é rè, àwọn ọmọ iléèwé ò gbádùn ẹ̀kọ́ mọ́, àwọn tó ti kà á tó òríṣẹ́ fi ṣe. Gbogbo àwọn tó kù wá níbí náà ti sọ̀rọ̀ lẹ́nìí, mi ìfẹ́ tún máa sọ àsọtúnsọ, ṣùgbọ́n mo bẹ̀ màmá wa ẹnjìníà Naimot Sàlàkọ́, ẹ jọ̀ọ́ bí ẹ ṣe gbọ́ ẹkún wa yìí, ẹ bá wa jíṣẹ́ fún bàbá wa wípé àwa ọmọ wọn a rán yín sí wọn, àwa abiyamọ obìnrin àgbáyé, Ìgbò wà ń bí, Haúsá wà ń bí, Yorùbá wà ń bí, ẹ jọ̀ọ́ èyí tí ìyà ń jẹ wá ó ti tó, wọ́n ṣe ń pa wá sóko tó ń pa wá sódò, ẹ jọ̀ọ́ a bẹ̀ yín, ẹ jẹ́ ẹ bá wa wá ọ̀nà ìdádúró ẹ̀, ó ti pọ̀ jù, ìyà ń pọ̀ jù o, ẹ jọ̀ọ́ a bẹ̀ yín ni à ń máa retí láti gbọ́ lọ́dọ̀ yín nítorí pé láàárín ọ̀sẹ̀ à ń kàn yín lára ní ọ́fíìsì yín láti wá gba àbọ̀ iṣẹ́ tí a rán yín, ẹ ṣeun o. Obìnrin rere làwa, obìnrin rere làwa, à ń tọ́jú ọmọ wa, à ń ṣèkẹ́ ọkọ wa o. Obìnrin rere làwa, obìnrin rere làwa, obìnrin rere làwa, à ń ṣèkẹ́ ọmọ wa, à ń ṣèkẹ́ ọkọ wa o. Obìnrin rere làwa, obìnrin rere ni màmá wa, ẹnjìníà. Ẹnjìníà Naimot Sàlàkọ́ Oyèdélé, obìnrin rere láyé, obìnrin rere láyé. Lọ sódò mọ́, àwọn ọmọ wa sẹ́yìn. Wọ́n ti dolóso lọ sí ìgboro. Àwọn ọkùnrin wọn, wọ́n ti di yàwúyàwú. Ọmọ ti ń ta ọkọ, ọkọ ti ń ta aya, aya ti ń ta ọkọ. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí, ó ti sú wa, ó ti dé góńgó ọrùn wa. Àwọn abiyamọ obìnrin, àwa jáde wípé káwá bá yín sọ̀rọ̀ torí àwọn ìpè abiyamọ bíbí lẹ́yìn náà láti mọ̀ ìpè abiyamọ kì í gbọ́ ẹkún ọmọ ẹ̀ kó má tàti wèrè afẹ́kẹ́ bá wa tàti wèrè sí ọ̀rọ̀ yìí. Gbogbo àwọn mùsùlùmí, gbogbo àwọn kìrìsìtẹ́nì, gbogbo àwọn oníṣẹ̀ṣe, à ń bẹ̀ yín, ẹ̀yin bàbá wa, wọ́n ti pa ògo ọ̀la wa, wọ́n ti fẹ́ pa wọ́n tán. Àwọn ọ̀rọ̀ afẹ́ gbójúlé, ìgbà wo ni ìran ò ní parí? Ẹ jọ̀ọ́ màmá mi, orí ìkúnlẹ̀ ìwọ̀n wà. Màmá mi ọmọ aládé, ẹ bá wa jíṣẹ́ fún bàbá wa. Ẹ jẹ́ kó mọ ìyà tó ń jẹ wá. Obìnrin ló nílé, obìnrin ló ní ìlú, obìnrin ló gbóyún, obìnrin ló fọmọ lọ́yàn, obìnrin ló fọmọ sẹ́yìn. Àwa jẹ gbogbo ìyà yìí, gbajúmọ̀ wà jọrọ ọmọ yẹn. Ìyá wa, ẹ ṣé àdúgbò pé ẹgbẹ́ ti gbọ́ wa. Àdúgbò lọ́wọ́ ìkíni kan ni. Àti ọ̀rẹ́ yìí, ẹ pẹ́ fún wa. Ẹ̀ṣọ́lá, sẹ́nétọ̀ wọn bẹ̀ náà, ẹ̀wọ̀n sẹ́nétọ̀ náà sábùjá o. Thank you.
Koikimedia bring the work closer to your doorstep. Today being 9th of April 2025. We are right at Abeokuta right now. Oh, it's off already. It's not like the negative. Okay. For anybody, say journalist ambassador is not one sorry, come on, I'm Kisal. Excuse me. Koikimedia bring the work closer to your doorstep. Actually, why did be what day? Because don't ṣẹlẹ̀ báyìí ni pé a ti wà pẹ̀lú àwọn ọmọ wa which is deputy tó jẹ́ deputy governor ní ìpínlẹ̀ Abeokuta láwà ní ìbáyìí. Koikimedia bring the work closer to your doorstep. Today being 9th of April 2024. We are still live at the event that is taking place today. Rally tó ń lọ lọ́wọ́lọ́wọ́ fún ìwọ́de fún àwọn obìnrin àgbáyé tó ń fi ẹ̀hónú hàn. So ibi tá a wà ní à ń pè ní Abeokuta. So bẹ́ẹ̀ ṣe rí àwọn bá deputy governor wọ́n bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ibẹ̀ la wà tó ń tí bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ báyìí. So gbogbo obìnrin jáde láti fi ẹ̀hónú wọn hàn. Koikimedia bring the work closer to your doorstep. Koikimedia bring the work closer to your doorstep. Today being 9th of April 2024. We are still live at the protests that are still going on. That all the women came out to protest against insecurity in the land.
Nọ́mbà àwọn ò lọ́mbì o. No, ó Ṣọlá wà lẹ́yìn o. Wọ́n wà lẹ́yìn sẹ́. Ṣọlá wà lẹ́yìn lọ síbi mọ́tò lọ mú káàdì. Wọ́n omeyo. Thanks. Bí ẹ ti máa ń darapọ̀ mọ́ wa níbi ìtẹ̀lé. Ẹ wo àwọn pẹ̀lú àwọn ọmọ wa ń bí àwọn ọmọ mi ní dáadáa. Ìwé ìgbà náà ṣe bí Abẹ́òkúta ní ọ̀sán ṣẹ́yà. Ó wà ní báyìí. A rí nínú ìpàdé àwọn abiyamọ ìlú tó ti gbàgbà nígbà. Ní ìṣètò mi o. Àwa fi èròǹgbà àwọn fún àwọn ìjọba láti jẹ́ kó mọ̀ bí gbogbo bí Fúlàní ṣe pa gbogbo àwọn àgbẹ̀ wa lóko wa lọ́rùn. Èròǹgbà yín ṣe báyìí nípa àwọn àgbẹ̀ tó nìkan náà ni. Ó ní kọ́kọ́ ní owó kò sí ẹni àtàwọn epo ìṣẹ́lá gàrí òṣè pọ̀ sí. Kò dẹ́ ṣe pé kò sílẹ̀ kalẹ̀ sí káàkó. Ṣùgbọ́n oko táwọn tí wọ́n àwọn àgbẹ̀ ń wọ̀ tí wọ́n ń dá oko níbẹ̀ níṣẹ́ làwọn Fúlàní pa wọ́n nípa tó wà. Wọ́n tún kidnap, wọ́n tún béèrè ransom, wọ́n máa rape gbogbo àwọn obìnrin wa. Ẹ dẹ̀ nígbàgbọ́ pé ogun tẹ̀ ṣe ìgbé ìjọba máa gbọ́. Bẹ́ẹ̀ ni kódà ibi tá a wà yìí àwa ní kọ́bítì báyìí báyìí ní mọ́ṣáláṣí Jímọ̀. Bẹ́ẹ̀ ni àwa rí onímọ̀ ẹ̀rọ ẹnjìnìà náà ìmọ̀ ìsàlàkọ́ bóde bá àwọn ní deputy governor wa lógùn state. Igbákejì gómìnà ní bẹ́ẹ̀ ni igbákejì gómìnà wa wọ́n dẹ̀ gbọ́rọ̀ yìí wọ́n dẹ̀ ló bá wa sọ̀rọ̀ fúnra wọn. Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ jẹ́ kó yé wa pé àwọn àwa nǹkan ṣe sí. Káwọn ti pé káwọn ọmọ Yorùbá lápapọ̀ àwọn abiyamọ bíi ti ní lápapọ̀ kọ́ fún kàbáyà táwọn ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni kí gbogbo wọn náà bẹ́ẹ̀ ni orúkọ tèmi ni Chief Mrs. Ìfẹ́olúwa Ìdòwú. Sọmọ ìpínlẹ̀ náà ni. Bẹ́ẹ̀ ni ọmọ Abẹ́òkúta lè ní àṣẹ ti di màrí. Ìyá gbogbo rèé àti ẹ bá mú máìkì. Ó yá ẹ wá máìkì. Ẹ dákun orúkọ yín bá ń dá fáwọn àlè. Ayọ̀délé Victoria àwọn yẹn máa ń pè ní orúkọ kan. Ìyá ní gbọ́kú yín. Ààrẹ yìí náà ń bíbí ẹ wà ń bíbí. Wọ́n fi ìwọ́nú wa fún wọn. Ìhọ́nú lórí kíni? Lórí ìyà tó ń jẹ àwọn
àwọn ọmọ Yorùbá tó ń jẹ wá lórílẹ̀-èdè wa. Lórílẹ̀-èdè àti ní gbogbo àgbáyé nítorí pé Fúlàní ń pa wá lákọlákọ wọ́n dẹ̀ ń gba ransom lórí àwọn ọkọ wa wọ́n ń gbà lórí àwọn ọmọ wa àwọn ọmọ jáde gan wọn ò ríṣẹ́ gbogbo wọn ló di olóṣó kalẹ̀ obìnrin wọn àwọn ọkùnrin wọn náà di yàtọ̀ so àwọn nǹkan wọn yẹn ti ń ní wá lára tí gbogbo bẹ́ẹ̀ ni tó ti ń ga ju ẹ̀mí àwọn òbí tó tọ́ mọ́ tá a rán ọmọ agbọ́mọ sínú fún odidi oṣù mẹ́sàn-án lẹ́yìn ìgbà tá a wá bí ọmọ náà kan tó ti yẹ ká nísìnyí lórí ọmọ máa ṣe fún ọ̀gbìn Fúlàní ti pàpọ́n. Ẹ dẹ̀bẹ̀ tí gbogbo nǹkan báyìí ó dópin lórí ilẹ̀ wa. Ṣé wọ́n ti gbọ́ ọ̀tẹ̀ wí báyìí? A sọ fún àwọn gómìnà wa àti ìyàwó wọn àti àwọn pírẹ́sẹ̀ǹtì wa. Àsọmọgbé wọn lápapọ̀ wọ́n ti gbọ́ lédè kan ó kọ yín ẹ̀kan sí ní ṣókí. Ayọ̀délé Victoria. Tí gbogbo èèyàn mọ̀ sí. Scorpion. Ẹ ní múri búsẹ́nu ẹgbẹ́ ìlú wa. Mọ́tò wa ti wà wájú o. Ẹ bá mú lọ́wọ́. Ẹ̀jẹ̀ kan ṣe tó ṣáàbì. ẹ dákun ẹ bá ń dárúkọ náà. Ọbẹ̀ ṣe ṣáàbì. Ṣọlá kò gbọdọ̀ kú kò dẹ̀ ní kú lágbára Ọlọ́run àṣẹ ìdí ayé àti pẹ́pẹ́ dáadáa ni. Ẹ yarí yín àyín pẹ̀lú àwọn abiyamọ tó tọ́ bí ti ó ní nígbà méjì dẹ̀ wájú. Bẹ́ẹ̀ni tí àfijàgbá àti oúnjẹ wa báàgì 12,000 11 years ló ń tolé obìnrin ló nílé obìnrin ló ń tò obìnrin ló ní lóòótọ́ àwọn bàbá wa jẹ ọba lé wa lórí wọ́n jẹ baálẹ̀ lé wa lórí wọ́n jẹ ọkọ lé wa lórí ṣùgbọ́n láìsí obìnrin ìlú ò lè tò bẹ́ẹ̀ ni ẹbí ò lè tò ìdí nìyẹn tí àwọn abiyamọ ta fi sọ pé ká jáde lénìí lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí tí oko ò ṣe é lọ tódò ò ṣe é lọ ọjà ò ṣe é lọ àwọn ọmọ ò lè lọ iléèwé ẹ̀kọ́ àwọn tó kẹ́kọ̀ọ́ dájú gan wọn ò ríṣẹ́ fi ṣe òun ló mú wa láti jáde kígbe fún àwọn bàbá àti màmá wa ká wá ṣe ìwọ́de wọ́ọ́rọ́wọ́ ní tìbínùbí ká báwọn sọ̀rọ̀ wọ́n lè mọ gbogbo ẹ̀dùn ọkàn wa. Ṣé inú ọ̀rọ̀ tẹ bá wọn sọ yẹn ẹ dẹ̀ lérò pé ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ ti gbọ́ ọ̀rọ̀ yìí tí ò ní jẹ́ pé bóyá ìwọ́de jẹ́ lásán? Mo nígbàgbọ́ pé ìwọ́de kò lè jẹ́ lásán. Ìdí ni wípé a rí pé màmá wa dẹ́pútì wọ́n wà nítòsí. Igbákejì gómìnà ìpínlẹ̀ tàwa yìí. Igbákejì gómìnà. Onímọ̀ ẹ̀rọ Mrs. Salako. Mrs. Salako a rí pé wọ́n wà nítòsí àwa náà àwa sọ pé tí ìyàwó àìtí wà nítòsí ẹ jẹ́ ká súnmọ́ wọn ká fi ẹ̀hónú wa hàn wọ́n lè jíṣẹ́ fún bàbá wa ọmọọba Dàpọ̀ Abíọ́dún láti ọ̀dọ̀ bàbá wa a mọ̀ pé gbogbo ẹ̀hónú wa yìí á dé ọ̀dọ̀ olórí orílẹ̀-èdè yìí bàbá wa aṣíwájú Tinubu ọ̀pọ̀lọpọ̀ sínítọ̀ ló wà ńbẹ̀ àti local government chairman tí mo dẹ̀ mọ̀ wípé láìpẹ́ láì jìnnà wọ́n á pè wá láti bá wa sọ̀rọ̀ torí pé deputy sọ fún mi. Mo fẹ́ débẹ̀ náà ni pé mo kẹ́fìn àti deputy nínú fọ́nrán kan ẹjọ́ ń sọ̀rọ̀ kan tí yóò yọ ọyẹ anybody inú bá àwọn tó wà ní ọ̀pọ̀ olùmọ́tẹ́jọ́ sọ bẹ́ẹ̀ lè kàn sí ẹ̀ fún wa ní fẹ́rẹ́ jógí bí ẹ̀ tí ẹ̀ wọnú kókùn lọ kátàtì ẹ̀gbọ́n fẹ́rẹ́ jógí. Ó dáa nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ìgbà tí bàbá wa rí pé a wà ń bí mo nígbàgbọ́ pé wọ́n ti tẹ́tí sí gbogbo nǹkan tá à ń sọ láti ìgbà tá a ti dúró síwájú mọ́ṣáláṣí wọ́n fi etí ń kọ́ nǹkan tá à ń sọ nínú ilé bẹ́ẹ̀ ni àwọn tó wà lẹ́yìn wọn wọ́n wá síta wá gbọ́ nǹkan tá à ń sọ wọ́n lọ fi èsì padà fún màmá wa nígbà tí màmá wa jáde wọ́n dúró èmi náà bá lórí ọ̀rọ̀ wọ́n dúró kí n gúnlẹ̀ ìgbà tí mo gúnlẹ̀ màmá wa wá pè mí mo kọ́kọ́ fẹ́ gbé gbohùngbohùn fún wọn mo rò pé wọ́n fẹ́ sọ̀rọ̀ ni wọ́n ní àwọn fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ò fẹ́ lo gbohùngbohùn tó ráwọn ti gbé ti pẹ́ díẹ̀ màmá wa wá sọ pé kí n ṣe àpèjúwe ẹni tí mo jẹ́ mo dẹ̀ ṣe àpèjúwe ara mi fún màmá wa inú wọn dùn pé ọmọ Ògùn lèmi náà màmá wa sọ wọ́n yànnàná àwọn nǹkan kan tó jẹ́ pé tí èmi àti àwọn bíi mélòó kan lábàlọ́pọ̀ màmá wa ṣe ìpàdé wọn á túbọ̀ ṣe àlàyé lé lórí torí màmá wa fi yé wa pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ni àwọn mọ̀ sí
pé orí ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ tó dáa dẹ̀ ni nítorí pé bàbá wa Prince ọmọọba Abíọ́dún bí wọ́n bá ṣe gbọ́ nǹkan kó ṣẹlẹ̀ báyìí náà máa ti gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ní kíákíá. Wọ́n wá fi àpẹẹrẹ interchange tí mo mẹ́nu lé wọ́n fi ṣe àpẹẹrẹ wípé bí bàbá wa ṣe ti gbọ́ náà ti dá àwọn agbófinró síbẹ̀ láti ṣe ètò ààbò tó péye àti pé láti wá ìfíìdí kókò wọ́n rí wípé nǹkan yẹn ṣẹlẹ̀ lóòótọ́ àti ní òdodo wípé bẹ́ẹ̀ ni bàbá wa rí wípé ọ̀pọ̀ àwọn nǹkan tí ó ń jáde lórí ayélujára yìí ni kì í ṣe òótọ́ àti òdodo ṣùgbọ́n gbogbo ẹ̀hónú tí a fi hàn àwọn rí àwọn dẹ̀ ṣetán láti gbọ́ àlàyé wa ṣùgbọ́n kì í wá ṣe lórí ìdúró yìí nítorí pé àwọn ti ṣe àwọn wá ṣe ayẹyẹ níbí ni wípé àwọn ò lérò pé àwọn máa pàdé wa. Mo wá tọ̀nà náà ẹ̀ fún màmá wa yànnà náà ẹ̀ fún màmá wa wípé kì í ṣe pé àwa náà mọ̀ pé wọ́n ń bọ̀ ń bí àwa náà ń lọ tiwa ni à ń lọ níwọ́de tiwa ni wọ́n wá fi tó wa létí pé wọ́n wà ń bí àwa rí i pé káwa náà jẹ àǹfààní yẹn láti bá màmá wa sọ̀rọ̀ lọ́kan òjọ̀kan kí wọ́n mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀. Màmá wa dẹ̀ sọ nǹkan tí ó wà ní ọkàn wọn láti ṣe lẹ́yìn gbogbo nǹkan tó gbọ́ níbí báyìí. Wọ́n ní pé kí n fún PA wọn kí n fún wọn ní àlàyé nǹkan tí a wá ṣe níbí báyìí. Àwọn á dẹ̀ àwọn á rí wípé PA wọn padà láti jíṣẹ́ fún wa fún àwọn. Wọ́n sọ bẹ́ẹ̀ fún yín. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ nígbàgbọ́ pé màmá wa máa ṣe nǹkan tó tọ́ àti èyí tó yẹ bẹ́ẹ̀ ni bàbá wa náà á ṣe ilé tó tọ́ àti èyí tó yẹ. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀hónú wa tí a fi hàn lénìí á dé òkè pátápátá nítorí pé ẹ̀hónú ìrọ̀rùn ni àbá tìjà wá à ń sọ ẹ̀dùn ọkàn wa ni. Gẹ́gẹ́ bí abiyamọ ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ kágbọ̀n mọ́ mi níbí nìkan kan ẹ ti gbìyànjú kódà báwa lè ṣe ń rí gan gbogbo ara ti kún fún ìjà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn lágbára Ọlọ́run àníṣe lásán gbogbo abiyamọ tí ń bẹ́ẹ̀ bí kálukú ni ó jẹ èrè ọmọ ẹ gbogbo ẹ̀dá tó ṣẹ́gun sí ló máa jẹ èrè ẹ̀ lágbára Ọlọ́run ọba. Ẹ bá dákun nílẹ̀ kẹsí fáwọn ará ilé. Orúkọ mi ni ìyáàfin Ṣọlá kò gbọdọ̀ kú. Tí gbogbo èèyàn mọ̀ sí. Ṣọlá kò gbọdọ̀ kú. Ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn. Thanks so much. All right. Jọ ní ráńpẹ́ Àtìpẹ́ ti sọ ilé òní kò ní pẹ́ Àtìpẹ́ ti sọ èdè ti Yorùbá àdẹ̀pẹ́ ìwọ́de ni pé ó wà fún Hausa àti Igbo àti Yorùbá. So ní ráńpẹ́ ní èdè Gẹ̀ẹ́sì because we have a lot of people that is watching right now and they are saying kudos to what you have been doing, kudos to everyone that is present here today. So they just need the question that they just came in right now that what is your view about this about this protest? What's the reason of you coming out? What's the reason of all the women coming out? So thank you very much. I wouldn't call this a protest because we are not challenging the government. We are making our voice heard because there are so many less privileged people everywhere that are facing one problem or the other, more especially poverty, you know, and they have nobody to actually turn to let them know what they are facing. Their issue of security, their issue of scarcity of food, their issue of marginalization. There are so many issues in general, and then people aren't happy. And I believe by coming out as a mother, our voice will be heard by our governors, our presidents, our senators, our kings, and elderlies within the community. And once again, we come out not to challenge the government, not to challenge anybody, but to let them know what we are facing as poor people. Because the rich are up there, their children aren't in the country, so they don't know what the whole thing is. But somebody that has been eating 3 times daily,
it's even tough for them to have a meal in a day. So all our females that have passed through universities and graduated, they have no job, they are all prostituting here and there. Our males that have passed through university, some of them that haven't got the money to even pass through university, they are now into fraud, they are now taking hard drugs. There's a lot going on within the community. We believe the government is not seeing what we are going through. And that is why we mothers gather together to come and let the government know, in case if they don't, what we are actually going through. All right. Thank you so much, Ma. We are really grateful. And people over there are saying thank you for coming out today. Just in a nutshell. I forget to say, this is not about Yoruba or Hausa or Fulani. I am a Yoruba woman. There are Hausa women here, there are Igbos as well, there are Shekiris, different tribes here. So we are all one. We are mothers. We've carried babies in our womb for 9 months. We breastfed them for about 2-3 years. We bathed them. We watched them grow up. We watched them grow to nursery, primary, secondary, university, expecting that they will get a job, that they'll be able to be providing for us, and at the same time they're still living under our roof. We are still feeding them. They will get married there, we'll be feeding their children as well. We've passed through this, and we don't want the next generation to pass through the same thing. All right, thank you so much. All right, in a nutshell, just want to what's your advice for the women that was not able to come out today? What's your own advice for them? Thank you. My advice for them is, I know they're not prepared for this and they're not aware that this is going to happen. But wherever you see women like you advocating for what you will be a beneficiary to, please come out and join them. The more we get together and we make our voice heard together, the more the government and the world will listen to us and do what we want them to do. The more they will acknowledge what we are doing, the more they will appreciate every one of us as a mother. All right, thank you so much. As you can see our great-grandma, great-mother that came out in masses. All right, I just want to do a word of appreciation to them, for you guys to come out in masses, for the energy. We have been working since 10 o'clock to this time. It shows they have the energy as a woman, as a mother. So what's your word of appreciation and the word of thanks to them? I really appreciate all our mothers, our grandmothers. Sorry, I'm thirsty. We appreciate all our mothers, our grandmothers for coming out today. They have shown to us that even though they backed us, they've watched us grow to this level, they are still watching over us. They are still great mothers and grandmothers, and they were laying a good example for us to follow suit. They are living a good legacy. They are living a good legacy for themselves, for us to be able to tell the next generation. I appreciate them. I always tell my mom, oh, you fail my generation, they want to fail the generation that are coming behind me. That is the truth. And I appreciate the support that the husbands give to their wives for allowing them to come out today and do what we have done here. I really appreciate every one of them. And then I pray that the Lord that watches over every one of us, as we have come out in peace, we get back home in peace. I appreciate all the men that have come with us to guide us, to control the traffic. I appreciate you. You are one in a million, because I expected other men that see us going to join us to support those that are controlling the traffic. And I can tell you, it's only 2 men that I saw
joining us in many men that will come through from where we started to where we are now. So I can count about 3, 4, 5, up to 10 women that has joined us, that are not with us when we started. This is what we want. We know the world is turning other way around. And it's only when we speak up that people will know what we are going through, that the people will be able to appreciate us, that people will know they've not been forgotten, that there are some people that still speak for them. Sorry, I speak Yoruba as well. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa abiyamọ tá jáde lénìí láti wá ṣe ìwọ́de yìí tá dẹ̀ ṣe láyọ̀ àti àlàáfíà. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo làálàá wa lórí ọmọ, lórí ọkọ, lórí ẹbí, lórí ará, lórí ìlú, lórí àdúgbò, lórí orílẹ̀-èdè kò ní já sí asán. Ìgbà tí àsìkò oore wa bá dé, àní jẹ́ nínú sàárè. Gbogbo àwọn abiyamọ tá wà ń bí lẹ́nìí àti àwọn tí wọn ò lè jáde ṣùgbọ́n tó wù wọ́n lọ́kàn wọn láti darapọ̀ mọ́ wa wípé nǹkan tó ń ṣe yìí ó kan èmi náà máa jẹ níbẹ̀ tó bá dára. Elédùmarè á bá mi wà pẹ̀lú gbogbo yín nígbà tá a bá tún máa ṣe ìwọ́de míì torí ìbẹ̀rẹ̀ lélẹ́yìí. Ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́, ẹni tó bá ṣe é dópin òun la máa gbàlà bí wọ́n ṣe sọ nínú Bíbélì. Ìbẹ̀rẹ̀ la wá wà yìí, gbogbo wa jọ máa ṣe dópin. Ìwọ̀nba wa tá wà ń bí lẹ́nìí, tá bá tún máa jáde lọ́jọ́ míì, a máa pé igba, a máa pé ẹgbẹ̀rún. Ayé wa ti pàṣẹ wa yìí máa yin Elédùmarè lógo. Mo wá fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ àwọn màmá wa, àwọn arúgbó wa tó tún jáde pẹ̀lú wa wípé èyí tó kù tán lò ní orílẹ̀ ayé wọn ò ní mọ sáré ọmọ. Èyí tó kù kẹ́ lò ẹ̀ nílò nínú àìlera, ẹ̀ nílò nínú ìnira, ẹ̀ nílò nínú àìsàn. Gbogbo nǹkan tó bá wá yẹ fún yín ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́, Elédùmarè á ṣe fún orí kọ̀ọ̀kan yín. Bí gbogbo yín ṣe wá bí lénìí tẹ́jẹ́ bí ní ayọ̀ náà lè máa fi padà sílé. Mo wá fẹ́ fi ẹ̀kọ́ náà dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa, àwọn ọkọ wa, àwọn ọmọ wa tí wọ́n fi àwọn abiyamọ yìí sílẹ̀ fún wa láti jáde lénìí láti wá ṣe ìwọ́de. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé kì í ṣe gbogbo ọkọ ló máa gba ìyàwó ẹ̀ láyè láti jáde wá ṣe ìwọ́de. Kì í ṣe gbogbo bàbá ló máa gba ọmọ ẹ̀ láyè láti wá ṣe ìwọ́de. Mo wá fi àkókò yìí mo fi gbàdúrà fún yín pé ire tí a máa rí nínú ìwọ́de yìí gbogbo wa pátápátá la máa jọ rẹ̀ láṣẹ. Àwọn wa ní jẹ́ lẹ́yìn wa, ojú wa, ara wa, ẹ̀mí wa báyìí la máa fi jẹ́. Orílẹ̀-èdè tí a wá ń sọ Nàìjíríà bó ṣe é ní òkè lára ló ní ilẹ̀ lára, ló ní iwájú, ló ní ẹ̀yìn. Bó bá ṣe wù kó bá ṣe jẹ́ ìnira tó, àwa ò ní ìpín bẹ́ẹ̀ láṣẹ ìnira rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ bá wa wá kọ̀ǹtrólù traffic. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Adélébáre, àrìnàkóre, àfòyà ibi, gbogbo nǹkan tẹ́yin náà ń béèrè bá ṣe pè yín tẹ́ ẹ jẹ́ wa àti ẹ̀yin tẹ́ ń rìkọ́dù wa tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa, gbogbo nǹkan tẹ́ ń béèrè lọ́wọ́ Elédùmarè á jẹ yín o. Òní wá jẹ yín nínú àìsàn, á jẹ yín lọ́nà tẹ́yin gan máa wò ó pé ìrìn àjò tí mo rìn yìí mi rìn lásán, mo mérè bọ̀ níbẹ̀ bó ṣe máa rí fún gbogbo wa ṣe. Ẹ ṣé gan yawa. Koikimedia bringing the work closer to your doorstep, today being 9th of April 2025. We are still live at Abeokuta where the rally took place. Thanks to everyone. Thanks to everyone that showed up, that came. Ẹ ṣé gan. Adúpẹ́ lọ́wọ́ yín. Alájà.